Ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí gbogbo àwọn ará ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti ń retí fún òun náà ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí a sì ní oore ọ̀fẹ́ láti lọ sí ibi tí gómìnà lọ́wọ́lọ́wọ́ tí ó tún gbèrò láti lọ lẹ́lẹ́kejì ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Gbóyèga Oyètọ́lá nínú ìlú rẹ̀ ní iragbiji ní Boripe local government area ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibẹ̀ náà ni a wà tí a ti ní oore ọ̀fẹ́ láti fún yín ní bó ṣe ń lọ ní pẹ̀lú ètò ìdìbò. Àwọn olùdìbò ti jáde láti bí ọwọ́ aago 7:30 ní àárọ̀ tí wọ́n sì ti ń ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ní oore ọ̀fẹ́ láti rí bí ètò ìdìbò náà ṣe ń lọ. Ẹ dẹ̀ ní oore ọ̀fẹ́ láti gbọ́ láti ẹnu àwọn olùdìbò gẹ́gẹ́ bí ìrírí wọn nípasẹ̀ ètò ìdìbò náà. Ìgbà tí mo débí, mo ti bá àwọn elétò ìdìbò nílẹ̀ tí wọ́n ti ń ṣe iṣẹ́ wọn lọ, wọ́n ti ń ṣe ètò wọn bó ṣe fẹ́ rí. Mo sì bá àwọn èèyàn tí wọ́n ń wá wo orúkọ wọn lórí bọ́ọ̀dù tí INEC ti pèsè. Mo tún bá àwọn èèyàn tí wọ́n ti rí orúkọ wọn tán tí wọ́n sì ti wà lórí ìlà láti fẹ́ dìbò. Ìbò yìí sì bẹ̀rẹ̀ ní nǹkan bíi some minutes to 9, which I think is early enough. Ibi tá a wà yìí is Ward 1, Unit 2. Ó wà lára àwọn polling unit tí èrò wà ń bẹ̀ gan-an. Àwọn èrò tó wà ń bí wọ́n kọjá 1000 gẹ́gẹ́ bí INEC register ṣe sọ fún wa. Ẹ sì rí i pé àwọn èèyàn tó wà ńlẹ̀ bí wọ́n ṣe pọ̀ tó ìnà àwọn èèyàn sì tún wọlé láti fẹ́ wá di ìbò wọn. So far àtàwọn agbófinró ni àtàwọn oníwèé ìròyìn ni àti àwọn INEC ni orúkọ ń ṣe tiẹ̀, kò sí ìdàrúdàpọ̀ kankan, kò sí wàhálà kankan. Èyí mú fini lọ́kàn balẹ̀ pé election tá a ṣe yìí lágbára Ọlọ́run yóò já sí rere torí kò sí ẹnikẹ́ni tí ń fa wàhálà pẹ̀lú ẹnikẹ́ni. A dúpẹ́ fọ́lọ́run ní ibi ètò ìdìbò wa níbí ilé ní ìrọ̀rùn wà, kò sí wàhálà, kò sí jàngbọ̀n, kálukú ń dìbò wọ́ọ́rọ́wọ́. Èmi àtàwọn ọmọ mi àtàwọn àbúrò mi, ẹ̀gbọ́n mi, mọ̀mọ́ mi, gbogbo wa la wá bí àdẹ̀dìbò nírọ̀wọ́rọ̀sẹ̀. Àwọn òṣìṣẹ́ dẹ̀ ṣe dáadáa pẹ̀lú wa, àwọn àgbàlagbà wọ́n ń help wọn tó bá nídìí kan àti dìde àti nàró, wọ́n tètè dá wọn lóhùn, wọ́n dẹ̀ ṣe dáadáa pẹ̀lú wa. Kò sí wàhálà, kò sí jàngbọ̀n, kò sẹ́ni kankan tó tiẹ̀ ní wá lára níbí, ìrọ̀rùn ló bá dé. Ibi tá a wà yìí kò sí problem kankan, gbogbo ẹ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ so that gbogbo àwọn èèyàn tó wà níbí báyìí náà olúkálùkù náà dẹ̀ wọ́n jẹ́ àwọn èèyàn tó jẹ́ ọmọlúwàbí èèyàn, kò sí wàhálà kankan láàrin ara wa. Ìbò yẹn dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ. Níwà wọ́n gbogbo bó ṣe yẹ kí arrangement yẹn ṣe máa lọ làwọn náà ń ṣe. Wọ́n dẹ̀ ń sọ gbogbo nǹkan tó yẹ ká ṣe fún wa so that kò sí wàhálà kankan láàrin wa pẹ̀lú àwọn elétò ìdìbò. Ètò ìdìbò náà dáa púpọ̀ torí gbogbo èèyàn wọn kò sí jàgídíjà kankan, so gbogbo nǹkan ń lọ lẹ́sẹẹsẹ. Àwọn fi sùúrù dá àwọn èèyàn lóhùn, wọn kanra mọ́yàn, gbogbo nǹkan dẹ̀ ń lọ ní pẹ̀lẹ́tùbà. Tí èmi rí ni pé ohun gbogbo lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. Àwa olùdìbò a ti wà níbí báyìí lásìkò. Àwọn tí ó sì ṣètò rẹ̀ náà wọ́n dé, wọ́n kó gbogbo èròjà wọn sílẹ̀, wọ́n dẹ̀ fún aláyè láti lọ wo orúkọ wa. Mo wo orúkọ mi, mo dẹ̀ rí, mo débi mo ti fẹ́ dìbò, wọ́n gba káàdì mi, wọ́n yẹ̀ wò pẹ̀lú káàdì rídà wọn, no hitch, no problem. Lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Gbóyèga Oyètọ́lá àti ìyàwó rẹ̀ náà ni wọ́n ti ní oore ọ̀fẹ́ láti dìbò láti ìpínlẹ̀ Ọ̀ṣun. David Awopẹ̀tù ló ń jábọ̀ ìròyìn.